aago méje ti lù. ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lasgidi 90.1 FM ṣáájú ẹgbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tàárọ̀ yìí. Emir àti Kano Mohammed Sanusi náà ni ó ti sọ pé ìṣèjọba lábẹ́ ìṣàkóso Jonathan náà ló kọ̀ láti yọ owó ìrànwọ́ orí epo látàrí ọ̀rọ̀ ètò ààbò. Ilé aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọn yóò ṣe bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò àwọn olórí iléeṣẹ́ ológun eléyìí tí wọ́n yàn sípò lónìí. Ìgbìmọ̀ tó ṣe fi ọkàn tán nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹni tí ó jẹ́ ọ̀kan lára wọn Bọ̀dé George náà ni ó ti tako ìpè Sule Lamido náà ni ó ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ díje du ipò alága ẹgbẹ́ ọ̀hún. Láti ilẹ̀ òkèèrè ẹni tí ó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè Tanzania èyàn Samia Hassan iná ni ìrètí wà pé yóò tún gba ipò ọ̀hún níbi ó ti jẹ́ pé olùdíje alátakò gbòógì iná ni a sọ pé kò lẹ́tọ̀ọ́ láti díje. Láti ẹ̀ka eré ìdárayá ní inú ìdíje Premier League iná ni àtìrètí Brentford àti Fulham tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti tàtàpẹ́sẹ̀ sí ìdíje kò mẹ́sẹ̀ yọ. Sábà Ògúnlékè ní oníròyìn wọ̀nyí náà ni àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Emir àti Kano ìyẹn Muhammadu Sanusi náà ni ó ti ṣe àfihàn rẹ̀ pé ààrẹ àná ní orílẹ̀-èdè wa Nàìjíríà Goodluck Jonathan àti ìṣèjọba rẹ̀ náà ni ó bọ̀nàgà ò pé àwọn fẹ́ yọ owó ìrànwọ́ orí epo ní ọdún 2011 ṣùgbọ́n tí ó jẹ́ pé látàrí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ̀rù rẹ̀ níbi ikọ̀ Boko Haram bí wọ́n ṣe ń ṣe ọ̀ṣẹ́ nígbà náà ni kò jẹ́. Sanusi lẹ́ni tí ó jẹ́ pé òun náà ni ó jẹ́ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láàrin ọdún 2009 sí ọdún 2014 náà ni ó sọ ọ̀rọ̀ wọn ní ibi tí wọ́n ti ń ṣe ìpàdé àpérò eléyìí tí wọ́n pè ní Oxford Global Think Tank eléyìí tí ó wáyé ní Àbújá. Ẹ̀wẹ̀ kí a máa lọ sí ilé aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí wọ́n sọ pé òní iná ni wọn yóò ṣe àyẹ̀wò fún àwọn olórí iléeṣẹ́ ológun eléyìí tí wọ́n ti yàn sípò gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní òní ti ṣe ọjọ́ àlárúbà ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2025 iná ni wọn yóò ṣe bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò ọ̀hún. Wọ́n á tẹ̀ wájú wípé ìfiléde ọ̀hún náà ni ó wáyé láti ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún Godswill Akpabio lẹ́ni tí ó kà á sí ilé létí tí ó sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ń ṣe bẹ́ẹ̀ béèrè fún ìfi òǹtẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olórí iléeṣẹ́ ológun ọ̀hún pàápàá jùlọ ẹni tí ó jẹ́ olórí ẹ̀ka ètò ààbò ilé tí wọ́n ṣe yàn yíyún General Olúfẹ́mi Olúyèdè. Akpabio náà ni ó sọ pé ìyípadà òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe kókó látàrí láti lè mú kí ọ̀rọ̀ iléeṣẹ́ ológun kí ó ṣe bẹ́ẹ̀ kí ó dúró rè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti rọ ilé aṣòfin àgbà òun wípé kí wọ́n gbé ìgbésẹ̀ òun ní kankan kí wọ́n sì wọ́lu àwọn tí wọ́n yàn sí ipò òun lójúnà àti lè mú kí ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó dúró rè. Nígbàtí a ṣì wà ní ẹ̀ka ètò ààbò ṣùgbọ́n ní àkóyá lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin níbi tí ìgbìmọ̀ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lẹ́ka ètò ààbò ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tí wọ́n ti fọn rere sókè wípé àwọn tí ń gba ìdúkokò láti yin àdó olóró sí ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún Garba Muhammed náà ni ó fi ọ̀rọ̀ wọn léde lásìkò ìgbà tí ó ń bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ nínú àbá eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin eléyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó ṣàfihàn rẹ̀ wípé wọ́n ní àwọn ohun tí ó gbọ̀ngbọ́n láti rí dájú pé wọ́n gbé ìgbésẹ̀ lé lórí. Mohammed náà ni ó sọ pé ilé aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti ń fi ojú winá ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ó ṣeé ṣe kí ìléwu kí ó wà níbẹ̀ látàrí bí ó ti jẹ́ pé níṣe iná ni àwọn kan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jí ọkọ̀ gbé tí àwọn kan sì ń lo àwọn ayédèrú ìwé ẹ̀rí tí tòun ti ìbá nǹkan tí ó ní ṣe pẹ̀lú ìjọba jẹ́ àti ìjáwọlé àwọn ẹni tí wọn kò ṣe bẹ́ẹ̀ tí wọn kò fi àṣẹ fún tí wọ́n jẹ́ àwọn àlejò. Ó wá ṣe bẹ́ẹ̀ ó wá ṣe ìkìlọ̀ yìí pé ọ̀rọ̀ ọ̀hún bí wọn kò bá gbé ìgbésẹ̀ tí ó gbọ̀ngbọ̀n náà ni ó lè mú kí ilé aṣòfin
lápapọ̀ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó gba ìdúkokò tí ó burú jáì kí ó sì mú kí ilé aṣòfin ọ̀hún kí ó wà ní ìbẹ̀rùbojo. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka òṣèlú níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìkan nínú ẹni tí ó jẹ́ ìgbìmọ̀ tí ó ṣe fi ọkàn tán wọn ìyún olóyè Bọ̀dé George lẹ́ni tí ó sọ wípé ẹni tí ó ti bá kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Jigawa Sule Lamido náà ni ó ní ẹ̀tọ́ láti díje du ipò alága ẹgbẹ́ ọ̀hún. Olóyè Bọ̀dé George náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún tí ó fi léde nínú ẹ̀rọ móhùnmáwòrán nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí ó ti jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP náà ni ó kọ̀ láti fún un ní ìwé mo fẹ́ díje. Gẹ́gẹ́ bí wọ́n ti fi léde ó ní ẹgbẹ́ òṣèlú PDP náà ni wọ́n sọ yìí pé wọ́n fi ohùn ṣọ̀kan láti mú ẹnìkan eléyìí tí ó sì jẹ́ wípé tí Bọ̀dé George sọ pé eléyìí kò ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ díje bíi tí wù kó mọ̀ tí ó sọ pé wọ́n gbọ́dọ̀ fún Lamido ní àǹfààní láti tẹ̀ síwájú bí bẹ́ẹ̀ kọ́ Lamido náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́ láti jẹ́ kí ilé ẹjọ́ kí ó bá wọn yanjú ẹ̀. ẹni tí ó jẹ́ ọ̀jìmì òǹkọ̀wé ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí onímọ̀ nípa lítírésọ̀ yíyún Wọlé Ṣóyínká náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni ó ti yọ òun kò lára àwọn tí ó lè ṣe bẹ́ẹ̀ tí ó lè wọlé sí orílẹ̀-èdè ọ̀hún nínú lẹ́tà eléyìí tí wọ́n fi léde tí àkọlé rẹ̀ tí ó gbé ọjọ́ kẹtàléníogún oṣù kẹwàá ọdún 2025 léde eléyìí tí ó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ adarí láti orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi léde. Ṣóyínká náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ ọ̀rọ̀ wípé ìwé ìrìnnà ọ̀hún náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbé igi lé nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọlé Ṣóyínká náà ni ó sọ pé òun kò lè sọ èrèdí eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó fi gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí pé òun náà ni òun kò rí ẹ̀ṣẹ̀ kan eléyìí tí òun ṣẹ̀ bóyá lábẹ́lé tàbí ní ojú àgbáyé láti tí ó sọ pé nínú ìgbésẹ̀ òun láti ṣe bẹ́ẹ̀ láti lọ sí orílẹ̀-èdè ọ̀hún náà ni kò ṣeé ṣe kí ó má lè wáyé látàrí bí ọ̀rọ̀ ọ̀hún bí ó ti rí. Ní báyìí ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèèrè níbi ó ti yẹ pé ẹni tí ó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè Tanzania èyàn Samia Suluhu Hassan náà ní ìrètí wáyé pé yóò tún ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò eléyìí tí yóò wáyé fún ipò ààrẹ níbi ó ti jẹ́ pé olùdíje tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì náà ni wọ́n sọ pé ó ní àǹfààní láti kópa nínú ètò ìdìbò ọ̀hún nínú ìfiléde eléyìí tí wọ́n sọ pé ó ṣe àfikún ìgbésẹ̀ ètò ìdìbò sí ipò ààrẹ ọ̀hún eléyìí tí ó jẹ́ pé àwọn olùdìbò náà ni wọ́n yóò yan àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin eléyìí tí iye wọn tó 400 ní iye náà ni. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Samuel Ogunléke náà ni orúkọ mi. Ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú nígbà tí àwọn ikọ̀ eléré ìdárayá wa tí wọ́n ń gorí àgbàgbé.